Musa sá tọkọ-tìyàwó ládàá sínú ilé nípínlẹ̀ Kebbi. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti mú ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Idris Musa, ọmọ ọdún 25, látàrí bó ṣe pa ẹ̀gbọ́n rẹ̀ Muhammad Haruna àti ìyàwó rẹ̀ Habeebat Muhammad ní abúlé Asarara. Gẹ́gẹ́ bí àlàyé àwọn ọlọ́pàá, ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà wáyé ní kùtùkùtù ọjọ́ Àbámẹ́ta Sátidé tó kọjá nígbà tí wọ́n ṣàdédé ṣá tọkọ-taya náà ládàá nígbà tí wọ́n ń sùn nínú ilé wọn ní bíi aago 5:15. A gbọ́ pé àwọn méjèèjì farapa gidigidi nínú ìkọlù náà tí wọ́n sì kú lẹ́yìn rẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi, SP Bashir Usman, ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan ní alẹ́ ọjọ́ Àbámẹ́ta Sátidé. Sọ pé ìwádìí ti fi hàn pé àwọn nǹkan ìjà ogun àti ẹ̀rí máa jẹ́mìí-ìṣó ní nǹkan ṣe pẹ̀lú àfúrásì ọ̀hún. Ó tún sọ pé àfúrásì náà ti máa ń fi àdá halẹ̀ mọ́ ọkọ àtìyàwó náà láìmọye ìgbà kí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà tó wáyé. Bákan náà ni kọmíṣánná ọlọ́pàá nípìnlẹ̀ náà Umar M. Adijia ti pàṣẹ pé kí wọ́n gbé ẹjọ́ náà lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn fún ìwádìí kíkún. Bákan náà ni wọ́n ti wá fi dáwọn èèyàn lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò rí dájú pé ìdájọ́ òdodo wáyé.